ẹ wo ọ̀rọ̀ yìí ó fẹ́ máa jọ bí òwe ni ó ń láró nínú ó ti ń lọ fún àbáyé ẹ wo àwọn ọmọ skul àwọn ọmọ mi ni mo dá padà yìí mo dá wọn padà sílé nígbà tí mo dé skul wọn sìn mo ní pé everybody silent kò sí ẹnì kankan ní skul yẹn skul kejì kò sí ẹnì kankan bẹ́ẹ̀ lógùn state ni mo ń sọ yìí skul kẹta àwọn èèyàn ọkọ wá sí skul torí boko haram yìí ẹ̀yin tí ẹ ń ṣe gọọmenti tẹ́ ń ṣe ìjọba tẹ́ ń ṣe gómìnà tẹ́ ń ṣe gbá aṣojú lásán lẹ́jẹ̀ aníkẹ́kọ̀ọ́ ṣojú wa kí ìlú má bàa bàjẹ́ torí ẹ̀ lẹ́ṣẹ̀ ń ṣe òṣìṣẹ́ ọba ní gbogbo yín kí ló wá dé kí ló wá lè tó bẹ́ẹ̀ tẹ́ ń play politics tẹ́ ń fi gbogbo àwọn ẹ̀mí ọmọ aráàlú play politics kí ló dé kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ fẹ́ Tinubu lẹ̀ fẹ́ kó lọ Tinubu lẹ̀ fẹ́ kó wọlé kì í ṣe àwọn aráàlú tí àwọn innocent tí wọ́n bá yín jẹ owó ìlú yìí àwọn innocent làwọn tó ń jìyà tẹ́ ń jí gbé tẹ́ ń pa yìí àwọn ilé ò bá yín jowó politics ẹ̀yin ká àwọn ọmọ tí yín sókè òkun ẹ dẹ̀ fà ọmọ ọlọ́mọ lẹ́ẹ̀kan máa jì ẹ́ sì ń bá kárí àwọn ọmọ èèyàn jẹ wáyé kí ọdún ìbáyìí ti gẹ́tà sí bíi àwọn Fúlàní lé àwọn ọmọ kúrò nígbò wọ́n lé àwọn ọmọ kúrò ní school wọ́n ní Boko Haram pé you must ban it wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ lé lórí ẹ̀yin gómìnà wa dẹ̀ sọ fún wa pé education is the best kí ló dé tẹ́ ń tàn wá kí ló dé tẹ́ ń dà wá láàmú Ọlọ́run máa dà yín láàmú tọmọtọmọ gbogbo ẹ̀yin tẹ́ ń dà lórí láàmú. Ṣèyí Mákindé ẹ mọ̀ nípa kidnapping Ọ̀yọ́ state o ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa 100 ẹ mọ̀ ń pa ẹ̀ o Ṣèyí Mákindé lẹ́yìn ìgbà tẹ́ bá kúrò ní gómìnà ẹ̀yin gan ò ní nísinmi o Ọlọ́run kò ní fi yín lọ́kàn balẹ̀ Ọlọ́run máa dà yín láàmú ni pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń da gbogbo ìlú láàmú yìí Ọlọ́run máa dà yín láàmú ni mo tútù sọ lẹ́ẹ̀kan sọ Ọlọ́run dà yín láàmú ni wọ́n Ṣèyí Mákindé yìí ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ tó bá yẹ pé ọmọ tiẹ̀ lọ gbé ṣé bó ṣe máa dákẹ́ nìyẹn ẹnujọ́ ẹ̀ mo rí fídíò kan tán kidnap àbúrò Mr. Pẹ̀kẹ̀lẹ́mẹ́s mo wò kí politics game ní gbogbo yẹn kò kàn wá bọ́ Ọlọ́run bá wa yọ bọ́ àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ tálíkà tó ń kọ́ rọ́bà sí lára ó ń kọ́ rọ́bà sáwọn ọmọ yẹn lára tí bá ṣe pé lórí burúkú àwọn èèyàn náà tó kóra wọn jọ sí Nàìjíríà àwọn ọlọ́pọlọ dúdú ìgbà tí bàbá Fẹlá ń sọ̀rọ̀ ń gbà yẹn amúgbó lẹ̀ ń pe bàbá àwọn religion leader dẹ̀ kó yín sábẹ́ wọ́n ní amúgbó ni kíní kan ni ẹ̀rẹ́ nìyẹn bí èèyàn olóyè Sunday Igboho tún ṣe náà àwọn pásítọ̀ àwọn wòlíì wọn ò dákẹ́ fíṣàn ní mímọ́ fún olóyè Sunday Igboho ní wọ́n ní pé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ṣe gbá kó ṣàwo Olúwa sọ pé Olúwa sọ pé kí wàá lóluwà sọ báyìí lórí eléyìí tẹ́ ẹ jí gbé báyìí ẹ ti destroy ayé tán ẹ ti bà ayé jẹ́ tán pẹ̀lú rọ orí burúkú tẹ̀ ń bá káàkiri ẹ ti bà ayé jẹ́ tán. Now kí mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí gangan pàápàá jùlọ ẹ wo mi dáadáa ẹ wojú mi dáadáa lólóyè Sunday Igboho bá sọ̀rọ̀ ní máa sọ̀rọ̀ a fún yín ní 3 days kí lè ní èní ní Thursday èní kọ́ ní 4 àbí 5 June àbí a fún yín ní 3 days tí ẹ bá ti kó àwọn ọmọ yẹn jáde kẹ́rí Fúlàní kí Fúlàní tó bá ti da màálù tọwọ́ bá ti tẹ̀ báyà mú tu Ọlọ́run bá gbọ́ ẹni Fúlàní tá a bá ti rí tó da màálù gbogbo ọmọ Yorùbá pátápátá gbogbo ọmọ Nàìjíríà ẹni Fúlàní tẹ́ ẹ bá ti rí ẹni Fúlàní tẹ́ ẹ bá ti rí ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ṣe kíní yẹn fún tó ẹ bá ti sọ pé ẹ níjà gbádùn àwa náà bẹ̀ sí ní retaliate báyìí tó bá ti bí Fúlàní kan dá jẹ́ ń bá ọ pàdé kó da màálù ẹ máa ṣorí burúkú lẹ́yìn kíní ẹ ń dá wa láàmú ẹ̀dẹ̀ ń ṣe bí èèyàn gidi ń ta ẹ̀yin tẹ́ ń jíyàn gbé iná lẹ́ ń dalè sé màálù yìí kí ló wá ṣẹlẹ̀ kí ló dé tí ìjọba ń lò yín fún wa kí ló dé tẹ́ fẹ́ pa àwọn èèyàn tán nílùú gbogbo ọmọ Yorùbá ẹ lọ múra yín dáadáa báyìí ọmọ tó bá ní ìyá òun ò ní sùn ní òun gan ò ní fojú gbòòrùn ọmọ tó bá ní ìyá òun ò ní sùn òun gan ò ní fojú gbòòrùn lélẹ̀ kí ló dé ìgbà tẹ́ ẹ mọ̀ pé ẹ ní nǹkan tẹ́ fẹ́ wá ṣe lórí ipò ẹ lè ṣe dáadáa sáràlú ẹ ṣe dáadáa láràlú ò ṣe fẹ́ yín nípò náà kí ló dé tẹ́ ẹ jẹ́ kí everybody choose his own choice kí ló dé tẹ́ ẹ jẹ́ ká kí ló fà á lọ́jọ́ kìíní àná tẹ́ ẹ jẹ́ kí Awólọ́wọ̀ kó ṣàṣeyọrí kí ló fà á tẹ́ ẹ jẹ́ kí Abíọ́lá kó dépò the same ìwà yìí náà lè fẹ́ lò fún Tinubu Bọ́lá Ahmed confam ni àwọn dídí ní kọ́ ọmọ náà àbá wọn sọ wọn sọ bẹ́ẹ̀ bí gidi torí yín bá yọ yín tẹ́ bá jẹ́ kí máa yín lù sí o ìyá máa jẹ́ Yorùbá bí wèrè àbá yín sọ ń sí ẹ̀gbọ́ ẹ wojú mo sọ̀rọ̀ kan lánàá wèrè kan kọ́mẹ́ǹtì pé I don't know anything about I don't know anything about kìnìún kan I don't know anything about kìnìún kan ó mọ̀ ìgbà tí mo ti ń bó lóṣèlú bọ̀ ni èmi tí mo ń sọ̀rọ̀ ìbá bá Bọ́lá Ahmed Tinubu mọ̀ mi dáadáa olóṣì mo wá ń sọ̀rọ̀ wèrè jókòó sábẹ́ comment section mi ń bá mi jiyàn èmi tí mo ń sọ̀rọ̀
ṣó ló ní governor state tí ó mọ̀ mí tí bá yẹ pọ́pọ́lọ́ ẹ̀ dúdú èmi ṣàwá sọ̀rọ̀ fún yín ẹ̀ tiẹ̀ wò pé ẹni yìí wọ́n ẹni tó wà recognize lẹ́ni ó mọ nǹkan tó ń sọ ẹ mọ̀ gbàtà tí ń tẹ̀lé olóṣèlú ni bí mo ṣe kéré mi tó yìí mo ti ń ṣòṣèlú bọ̀ látàyè bàbá Adéfarati mo ti ń ṣòṣèlú bọ̀ tí mo ti ń bá wọn dá sọ̀rọ̀ ìlú wọ́n á sọ fún yín ẹ jókòó sábẹ́ comment section ẹ wọ́n bá mi jiyàn tó olórí burúkú tiẹ̀ lẹ́yìn ọmọ Yorùbá tẹ̀ bá mi yági òní olórí burúkú ni wọ́n ṣépè fún yín ni wọ́n fi ṣe yín ni sọ pé kẹ́ mọ́ lajú kẹ́ mọ́ la ọpọlọ ni ẹ tún bá àwọn aráabí ẹ tún tẹ̀lé àwọn aráabí àwọn aráabí dẹ̀ ní strategy àti paná Yorùbá àti pa Yorùbá lẹ́nu náà ní lọ́gbọ́n tó ń dá kí ló ṣe yín láàmú bá yín sọ̀rọ̀ ẹ̀ mọ̀ yí wa síbi bẹ́ẹ̀ náà mo dán nígbà tá à ń ṣe Yorùbá nation mo dé mò ń wí lórí burúkú kan náà káwọ́ sókè fún mi pé gbogbo owó Yorùbá nation gbogbo owó Yorùbá nation lójú ẹ̀ báyìí sì à ń pawó sápò la ṣe ń ṣe Yorùbá nation tá a sọ pé a fẹ́ pín ìlú ṣèbí torí èní ni àwọn religion leader ẹ kó yín sábẹ́ wọn jẹ́ kẹ́ nísinmi wọn jẹ́ kẹ́ gbádùn bẹ́ẹ̀ náà sọ pé kẹ́ máa fasting and prayer olórí burúkú ni yín ni wọ́n fi ṣe yín ni fasting and prayer kí ni ṣé ọ̀rọ̀ àdúrà lélẹ̀ tó wà nílẹ̀ bá ọ̀rọ̀ amọ́niṣe ni ọ̀rọ̀ amọ́niṣe ni lélẹ̀ ẹ wá ń fi ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ṣòṣèlú ṣọ́ka ẹni Fúlàní tẹ́ bá ṣe rí tó dá màálù tàbí tẹ́ rí ẹ̀yin gbogbo ẹ̀yin tí wèrè tẹ́ ń pariwo tẹ́ rí wọn nínú trọ́ọ̀kì tẹ́ ń pariwo ẹ mọ̀ ṣe kámẹ́rà àwọn ọmọ ẹ bẹ́ náà sí wọn lára ẹ mọ̀ ṣe fọwọ́pẹ́ torí tẹ́ bá gbàdá gbé wọn dé station gbogbo àwọn tẹ́ ẹ̀ mú yẹn náà máa release wọn síbi tó ń lọ kí ló ṣe yín tẹ́ wùwà bí ọ̀dẹ̀ ẹ ti rí wọn pé wọ́n ti kóra wọn jọ sínú mọ́tò wọ́n ti wọlé wá ẹ bẹ́ náà da fẹ́ẹ̀lì sí wọn lára ẹ bẹ́ náà sí wọn lára lọ́ọ̀kan ẹ dẹ̀ ń ṣe bí ìkíní àwọn pípín máa pa yín tán àwọn ti wọlé tán bẹ́ẹ̀ ṣe ń pariwo sí làwọn àṣìfù géèmù kí ló ṣe yín tẹ́ ń ṣe kámẹ́rà orí burúkú